Níbo ló tún kù tó yẹ ká kọjú sí lórílẹ̀-èdè yìí? Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí báyìí, ibi tó wá ń lọ báyìí kò tiẹ̀ wá yé èèyàn mọ́. Ó ga o. Àti gbọ́ kódidi mínísítà arapò tó ga jù lórílẹ̀-èdè Nàìjíríà, mínísítà, ká gbọ́ wípé ayédèrú ẹ̀dà ìwé ẹ̀rí ni wọ́n ṣe tí wọ́n fi dé ipò tí wọ́n wà. Níbo gan ni Nàìjíríà ń lọ? Ọ̀rọ̀ yìí ni mo gbé wá ní ìkànnì Ẹnu Àgbà wípé ká tún jọjọ fojú sùnnùkùn wò, ká sì fẹnu sùnnùkùn sọ ọ́. Kí èèyàn kó tó lè dé ipò, kó tó lè dé àyè wípé wọ́n tiẹ̀ fi orúkọ ẹ̀ kalẹ̀ pé wá jẹ mínísítà, ó yẹ kẹ́ ti mọ̀ wípé ẹni náà kì í ṣe ènìyàn yẹpẹrẹ. Ẹni tá à ń sọ yìí, mínísítà tó kọ̀wé fipò lẹ̀, tó jẹ́ mínísítà ètò àtúnṣe àwọn nǹkan ìgbàlódé, innovation, ṣíṣe àyípadà nǹkan sí nǹkan ìgbàlódé, ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ohun ẹ̀rọ, innovation, science and technology. Mínísítà yìí ló kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí wípé wọ́n fẹ̀sùn kàn án wípé ayédèrú ìwé ẹ̀rí iléèwé gíga yunifásítì ló lò, òun ló gbé síwájú President Bọ́lá Tinubu tó fi gbaṣẹ́, òun ló gbé síwájú àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS, ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyẹn. Òun ló gbé síwájú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò fún un pé bóyá ó tọ́, bóyá oyè náà tọ́ sí i. Wọ́n láyédèrú ìwé ẹ̀rí yunifásítì ti Nàìjíríà tó wà ní Nsukka, wọ́n lòun ló gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìwé ẹ̀rí agùnbánirọ̀ NYSC, wọ́n sọ pé ayédèrú náà ni. Mínísítà yìí ti sọ ọ́ lóòótọ́ o, òun náà ti jáde láti sọ wípé UNN, University of Nigeria Nsukka, pé wọn fún un ní ìwé ẹ̀rí. Ṣùgbọ́n tí mo sọ kó tó di pé mo yà bàrà síbí ni wípé kí wọ́n tó lè dédé mú ènìyàn wípé a tiẹ̀ forúkọ ẹ̀ lẹ̀ sí ipò mínísítà, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣèèyàn yẹpẹrẹ. Irú ẹni bẹ́ẹ̀, àwọn àmúyẹ tí yóò ní ni yóò ti kọ́kọ́ lówó lọ́wọ́, yóò jẹ́ ènìyàn ńlá tó ti lówó lọ́wọ́, kì í ṣènìyàn rẹpẹtẹ. Ìwé nìkan kọ́ ná fi ń múyàn fún mínísítà, ó ka gbogbo ìwé ilé ayé yìí tán, wọ́n lè mọ́ mọ̀ fún kọmíṣánná gan, kódà local government gan, ìjọba ìbílẹ̀, wọ́n lè mọ́ fi ọ́ jẹ supervisor, ká tó àwọn sọ pé bóyá ní state ó jẹ́ kọmíṣánná, ká tó àwọn sọ pé ní federal ó jẹ́ mínísítà. Ohun àmúyẹ àkọ́kọ́ ni pé ó gbúdọ̀ lówó lọ́wọ́. Ẹ̀kejì, ó gbúdọ̀ mọ̀ọ́yàn. Ẹ̀kẹta, á jẹ́ni ńlá, èèyàn ńlá tó lágbára gidi. Níbi tí ọ̀gbẹ́ni mínísítà tó kọ̀wé fipò lẹ̀ nítorí ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí tí wọ́n fi kàn án, Uche Nnaji, ẹni tá à ń sọ yìí, òun ni olùdíje dupò gómìnà ní ọdún 2023. Olùdíje dupò gómìnà ní ọdún 2023 ní apá ilẹ̀ Yíbò. Ẹ jẹ́ n tiẹ̀ wò ó ná, bí ìlú Enugu ni àbí kì í ṣAbia. Enugu, òun ni olùdíje ẹgbẹ́ òṣèlú APC, òun ló gbé àsíá Enugu, èyí tí wọ́n dì Enugu ìbò 2023, òun ni ó gbé àsíá APC. Kẹ́ bá lè mọ bó ṣe jéèyàn ńlá tó, kán tó fúnyàn ní tíkẹ́ẹ̀tì pé wá ṣojú ẹgbẹ́, kó díje dupò gómìnà nínú ẹgbẹ́ kan, ẹ ti mọ̀ pé èèyàn ńláńlá ni. Tí ìbéèrè mi wá ni wípé kí ni arákùnrin yìí ń wò? Ìwọ tó ò níwèé ẹ̀rí, lóòótọ́ ná gbà á síléèwé Nsukka, University of Nigeria Nsukka, ṣùgbọ́n kò parí.
bó o ṣe wá parí tó, o dẹ̀ struggle, o ṣe làálàá, o gbìyànjú, Ọlọ́run sọ ẹ́ di ńlá, olówó, o mọ̀yàn, tán fi fún ẹ ní tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Enugu, bó o tiẹ̀ wọlé, bó tiẹ̀ ṣe pé o lùzì ìdìbò náà sọ́wọ́ Peter Mbah nínú ẹgbẹ́ PDP. Ṣé kó tó di gbogbo àsìkò yìí, ṣé kò yẹ kó o ti padà lọ síléèwé yẹn kó ló fẹ́ parí iléèwé ẹ̀ yẹn ní Nsukka, University of Nigeria? Ṣé kò yẹ kí mínísítà ti padà lọ bẹ̀, tàbí kó tiẹ̀ tún bẹ̀rẹ̀ padà? Ayé tiẹ̀ ti wá ń rọrùn, kì í ṣe dandan kéèyàn lọ sí yunifásitì táwọn eléyìíbó ń pè ní conventional university, àwọn university state tàbí federal. Kò ní dandan kẹ́ lọ sí táládàáni gan báyìí. Yunifásitì àtọ̀húnrìnwá kan ti wà tán ń pè ní National Open University. O lè wà nílé ẹ̀ kó mọ kẹ́kọ̀ọ́ tí ò ní sẹ́ni tí ó mọ̀ pé wàá lọ sí school tí wàá fẹ́ parí. Ṣé kò yẹ kí irú ọ̀gbẹ́ni yìí kó ti lọ ru NAU, National Open University, kó ti lọ parí ìwé rẹ̀? O dẹ̀ gbéwé ẹ̀, o dẹ̀ ṣe tọ́lọ́run fi ràn ẹ́ lọ́wọ́ tó fi dèèyàn ńlá, tó fi lówó, tó fi mọ̀yàn débi tán fún ẹ tíkẹ́ẹ̀tì gómìnà ní 2023 tó díje ò wọlé. Ààrẹ Tinubu wá pè ẹ́ pé wá o, wá ṣe mínísítà, ó wá lọ ṣe ayédèrú ìwé ẹ̀rí láti fi gba ipò. Ẹsẹ̀ tó ń wo ibi tán gbé sí, science, ìmọ̀ science, innovation, Ministry of Innovation, Science and Technology. Ibi àyè tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn ló yẹ kó wà níbi àyè yẹn, that supposed to occupy that seat. Àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn, professor, because tá máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ìjìnlẹ̀ ni. Technology, ìmọ̀ ẹ̀rọ, àwọn nǹkan tó gbọgbọ́n, òun ni ẹni tí ò wá ríwèé kà, tí ò kàwé yọrí, òun náà wá lọ fún nípò nípa ọ̀nà ẹ̀rú tó fi gba ipò náà. Ní báyìí, ihun tí mo tiẹ̀ tó kọ mí lóminú ni wípé ṣebí ìgbà tí wọ́n ń ṣe àyẹ̀wò yìí, wọ́n gbé gbá wájú àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS. Ṣé a lè sọ wípé àwọn DSS wọn ò ṣiṣẹ́ wọn dójú òṣùwọ̀n, wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́, òun ló fà á ni tí wọn fi rí àṣírí wípé ayédèrú ìwé ẹ̀rí ni? Kí wá ni tó gba wájú wọn fún? Àbí wọ́n mọ̀ tó jẹ́ wípé wọ́n ti gba rìbá, wọ́n ti gbowó, mọ́ sọ̀rọ̀, owó mọ́ fọhùn, èyí tí kò jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ láti sọ wípé ayédèrú ni fún aráyé. Tá bá tiẹ̀ sọ pé tò àwọn sínéètì a lè má dá wọn lẹ́bi, ìgbà tí nǹkan ti gba wájú DSS kọjá, bóyá àwọn kan tiẹ̀ wò ní titi wọn pé DSS yóò ti ṣe iṣẹ́ wọn, àwọn kan tiẹ̀ páàsì ẹ̀ láì ṣe ọ̀rínkínní wípé ó yá ká tún ṣe tọpinpin ẹ̀. So kí wá ní iṣẹ́ DSS? Kí ni wípé ìwé ẹ̀rí yẹn gba wájú DSS kọjá? Torí wípé kán ba lè rí nǹkan báyìí náà ni ó ṣe gbọdọ̀ gba prósẹ̀sì wájú àwọn ẹ̀ṣọ́ aláàbò kọjá DSS. Ó ṣeé ṣe kán má mọ̀ ní káwọn sínétọ̀ mọ́ mọ̀, torí wọn ò ráyè fún yẹn. Ní ìwòye tèmi o, bó tiẹ̀ bó yẹ káwọn náà ṣe tọpinpin, iléeṣẹ́ ààrẹ náà sì lè mọ́ ṣe tọpinpin mọ́, nítorí pé wọ́n ó ti jókòó lórí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS wọ́n ti ṣe ìtọpinpin ẹ̀, wọ́n dẹ̀ ti rí i pé ó yege. Ihun tí àwọn iléègbìmọ̀ aṣòfin àgbà náà máa ṣe nìyẹn. Ta la wá fẹ́ dá lẹ́bi ní irú ọ̀rọ̀ yìí? Ṣé DSS ni ká dá lẹ́bi ni àbí ta ni? Nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, tẹ́ ẹ̀ ń wo fọ́nrán yìí, gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n rán níléèwé,
tẹ́ ẹ̀ ń ṣagídí, tẹ́ ẹ̀ ń sá níléèwé, tẹ́ ẹ̀ lọ iléèwé tóbí rán yín, tàbí ẹ̀yin ọmọ ìsìn tó jẹ́ pé owó tẹ́ ẹ̀ ń rí bóyá ní yahoo àbí àwọn nǹkan míì tẹ́ ẹ̀ ń ṣe, ẹ rówó, ẹ káléèwé sí. Ara ẹ̀ rèé o. O lè sáré owó kó o lówó lóòótọ́, o lè sáré ọlà kó o là, o lè gbìyànjú kélédùmarè kó dé adé ìgbìyànjú ẹ̀ ládé, kọ́nà ọlà ó ṣí fún ọ. Ṣùgbọ́n ṣé tó bá dọjọ́ ọ̀la, tírú àǹfààní yìí bá yọ sílẹ̀, opportunity bíi eléyìí tó bá yọ sílẹ̀ fún ẹ, ṣé ìwọ náà ò ní ṣa ayédèrú ẹ̀dà ìwé? Ẹ wo àwọn tí ayédèrú ẹ̀dà ìwé tó ti kó bá nígbà tí wọ́n dé ipò ńláńlá. Nnaji ńsìnyìí, Uche Nnaji ńsìnyìí, ó ti parí kàríà ẹ̀ lóṣèlú torí mi mọ ohun tó fẹ́ jáde fún mọ́. Gómìnà yẹn gan kò lè jáde nílùú ẹ̀ mọ́, bó tiẹ̀ jẹ́ pé wọn ò lo ìwé ẹ̀rí yunifásitì láti máa fi dupò ní Nàìjíríà. Ó bá ti ní sí iléèwé girama lọ́wọ́, o lè lọ fún president, o lè lọ fún gómìnà. Ṣùgbọ́n pẹ̀lú ayédèrú ẹ̀dà ìwé tó gbé lọ́wọ́ ẹ̀, ìwé ẹ̀rí tó gbé lọ́wọ́ ẹ̀, kò lè jáde dupò mọ́. Ó ti parí kàríà ẹ̀ bó ṣe wà yẹn, ẹnu kó lọ máa jẹun ló kù. Kì í dẹ̀ ṣe pé eléyìí nìkan, òun nìkan ni yóò ṣàkóbá fún. Ojú nǹkan tí bàbá yìí ṣe, òun náà mọ̀ fi wo àwọn ọmọ, yóò ṣàkóbá fún àwọn ọmọ ẹ̀ láwọn ibì kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin òbí tẹ́ ẹ ní ìwà kò kàn mí, tẹ́ ẹ̀ rán ọmọ lọ iléèwé, ẹ jẹ́ kí eléyìí kọ́ wa lọ́gbọ́n, kẹ́ ẹ dá àwọn ọmọ yín padà síléèwé. Ẹ̀yin ọmọ tán sì rán níléèwé náà, tówó yahoo ti wọ̀ yín lójú tẹ́ ẹ lọ, ẹ tètè padà nítorí ọjọ́ ọ̀la. Àsìkò yìí èmi tún fi ń rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa, torí tán bá ṣiṣẹ́ wọn lójú iṣẹ́, tán bá mú iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe, wọn ó rí ọ̀rínwí kíní ọ̀rọ̀ yìí, wọn ó rí dé ìsàlẹ̀ kòkò, wọn ó tú iṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò, wọn ó rí ọ̀rí kíní wín ọ̀rọ̀ yìí kó tó di wípé iléeṣẹ́ ìròyìn tó gbé e jáde, tó tú àṣírí jáde, kó tó di pé ó máa tú jáde. Mo gbé sàdánkátà fún àwọn iléeṣẹ́ ìròyìn náà. Odidi ọdún 2 ló gbà wọ́n tán fi ṣe ìwádìí ọ̀rọ̀ yìí kó tó di pé wọ́n gbé síta. Ọpẹ́lọpẹ́ wọn. Àwé mínísítà tó kọ̀wé fipò lẹ̀, tí ìtìjú bá tó fi kọ̀wé fipò lẹ̀ yìí, kò bá ṣe ọdún 8, torí bó bá parí sáà yìí, bí president Tinubu bá tún padà jáde tán tún wọbẹ̀, òun náà wọn bá tún nominate ẹ̀, wọ́n tún fi orúkọ ẹ̀ kalẹ̀, yóò tún padà ṣe, á wá fi ayédèrú ìwé yóò fi ṣọdún 8 níbi táwọn tó kàwé gbogbo dìgírì ayé tán ní tán, gbogbo master, doctor, professor wọn ní tán, wọn àti ìríṣẹ́, lẹ́nìkan fi ayédèrú ìwé ló fi ń gbaṣẹ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣàtúnṣe lórílẹ̀-èdè yìí o. Ẹ jẹ́ ká ríra wa bí ẹni tí a mọ nǹkan tá à ń ṣe. Let's take ourselves serious. Ọ̀rọ̀ orílẹ̀-èdè ti ń di ọ̀rọ̀ àwàdà kẹ́ríkẹ́rì. Kò tiẹ̀ yẹ ká máa gbọ́rú nǹkan báyìí. Thorough investigation òun ló yẹ kán máa ṣe fún gbogbo àwọn tó wà nípò òṣèlú. Èdùmàrè kò ní jẹ́ kí ìlú yìí ó bàjẹ́ o. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe níbi tó bá yẹ. Ẹ máa tẹ̀lé ìkànnì Ẹnu Àgbà lórí YouTube àti lórí Facebook. Gbogbo ìgbà lójoojúmọ́ la ó máa mú àwọn nǹkan báyìí wá fún yín. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí gbọ́ wa.